Mighty Play TV. We give you the best. Whoa, 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 whoa. Agent Mufu ti dode o. Agent Mufu. Ẹni mọ̀ kò ẹni kò mọ̀ o. Agent Mufu. Ó ti rẹ́dì láti sógun dógójì o. Agent Mufu. Agent Mufu ti dode o. Agent Mufu. Agent Mufu. Agent Mufu. Hello. Hello rẹ̀. Mighty. Ìmá gangan ọmọ ọgbọ́n. Mighty tó sure tó stubborn. Mo fẹ́ ṣàlàyé fún ẹ tó bá ti rí ẹni tó ní ìdí ọmọ láti Nàìjíríà. Ok. Àzìn tó ní ìdí ọmọ tó fẹ́ Gbé ọmọ wọlé. Ok. Ṣáyẹ̀ kí mi mọ̀ mo ti di ẹjẹ́ tí ń ṣe ẹjẹ́ tí ló ń bẹ̀ sọ̀rọ̀ báyìí. Human traffic ló ń pè yẹn o, wàhálà ló wá yẹn o. Wọ́n ṣáà ti kí ni tiẹ̀ pẹ̀lú ọ́nìkan stop. Ọmọ ẹgbẹ́ ẹ ni, ó fẹ́ jẹ aráàmù nìyẹn. Ok, ṣé àníjẹ ní jẹun mọ́ ń lù ú sìn? Wọ́n ní kó má ṣe mọ́ o, gbọ́ ni. Ìgbà tó ní ká stop kí ní ká àníjẹun mọ́. Wọ́n á gbé ẹ o, ẹ̀wọ̀n ló fi ṣeré yìí o. Wo bí mo ti fẹ́ máa gbé ọmọ wọlé, mo máa kọ́ òyàn wọlé, ẹni tó bá ti ní ìdí ọmọ bí jẹ́ kọ́kọ́ sí mi. Agent Mufu ló ń bẹ sọ̀rọ̀ báyìí. Màlẹ́ o, Agent Mufu ní human trafficker. Mo ti sọ tèmi fún ẹ, wàhálà ló ń wá, wọ́n máa gbé ẹ o. Nǹkan tíjọba ò fọwọ́ sí ni o, àràmù dẹ̀ lẹ́ ń jẹ o. Mo sọ tèmi fún ẹ o. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Ṣáyẹ̀ kó lọ bẹ́ẹ̀. Ok, kò sí wàhálà. Bí ó bá tiẹ̀ wá síṣẹ́ mọ́, iṣẹ́ ilé ìyá ṣe é ṣe. Òun la ṣiṣẹ́ yìí, ara àbúlé wa ló wà fún wa lówó yìí. Òun lè ní ẹnìkan má gbìmọ̀ wọlé mọ́ yìí. Kí lára bẹ́ ṣe? Máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ́jẹ̀ǹtì pẹ̀rẹ̀ wọn bí ìyá ní ẹ̀bọ̀dì kí n tó fọ́ọ̀jì nọ́mbà bíi 10. Mo mọ̀ pé ìbá wọlé nú ẹ̀ màálù tó máa wá Libya. Bí yín dà. Ṣé kí n máa di ẹ́jẹ̀ǹtì o? Agent Mufu wọn pè kí n tó fọ́ọ̀jì nọ́mbà bíi 10 ẹyọ̀kan á wọlé ńbẹ̀ ara ọmọ tó máa wá Libya gbogbo ìtí insight níbi àbí kílẹ̀ porúkọ Yoruba community in Libya tẹ́ẹ̀sán yẹn kò gbé mi kò bá mi o kọ́ má gbọ̀mọ́ wọlé mọ́ kí làwọn máa jẹ kí làwọn máa jẹ ẹ sọ fún mi. Iṣẹ́ là ń ṣe ìtàràbò sanwó èyí tó fi mọ́mọ́ ọ̀tọ́ tá a fi ń rówó gbà lọ́wọ́ wọn tá a fi ń kúnra ẹni ká má gbìmọ̀ wọlé mọ́ ká má gbowó mọ́ àbí. Èmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ agent lọ wo kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ni plus kí ní Nàìjíríà ti bẹ̀rẹ̀ ni plus 2 3 4 àbí plus 2 3 4 kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ MTN lọ. 091 àwa là ń lo 091 090 9063 4216. Ẹ kọ́ pé ilé ìná ilé ì máa lọ. Eléyìí ò gbàbẹ̀ kò lọ. The person you are trying to call is dead lélẹ́yìn sọ. Ṣé ẹ tún pè mí jẹun fọ́ọ̀jì mi? Plus 2 3 4 jẹ́ ń lo ẹ̀tẹ̀ 90 80 81 ẹ̀tẹ̀ lẹ́nu 42 5 3 1 2. Aago ń ná ara wà ń bẹ̀
ó wọlé ó rìn dí ó rìn dí. olórí yẹn kọjá o kọ́ má jẹ́ olórí ibú o má jẹ́ olórí ibú yín gbọ́ sépè ni o bí mo máa ń ṣe fàájì ara mi jẹ́jẹ́ mi ni o. irú nọ́mbà wo lélẹ̀ international ni ó jẹ́. Allo. Good morning. Ta ló wà ń bẹ́ẹ̀? Yorùbá ni. Bẹ́ẹ̀ ni ìjìnlẹ̀ ọmọ Yorùbá ni mí kò lábùlà. Ẹ káàárọ̀ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Báwo lọ́dọ̀ yín? Dáadáa la wà o. Ẹ má bínú o nọ́mbà yìí ọ̀rẹ́ mi kan ló send nọ́mbà yìí sí mi. Ọ̀rẹ́ yín kan ló send nọ́mbà mi sí. Ta ni mò ń bá sọ̀rọ̀ gan-an? Àbá Sunah ló sọ̀rọ̀ ẹyẹ méjì kì í jáde yẹ another one is a counterfeit. Àfà Sunah. Ẹkùn ọmọ aláìgbọràn. Àfà ní àbí? Ọmọ mùsùlùmí ni mí bẹ́ẹ̀ sì pè mí láàbá náà déédéé ni omi ẹ̀kọ́ náà ní í ṣe. Ó dà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi kan ló send nọ́mbà yìí sí mi. Kí wọ́n sọ pé ó ṣẹlẹ̀. Ó ní òun ní èèyàn kan ní Nàìjíríà and èmi tí mo ṣe wà yìí kí ni mo abroad mo wà. Abroad rẹ wà. Abroad mo wà and mo wá ń try láti help àwọn èèyàn mo máa ń try láti help àwọn èèyàn kọ́ àwọn èèyàn wá sí abroad. Ẹ̀yin tó wá máa ń sàánú ẹ̀yin fi ti ń jẹ orí ọ̀nà àbúzáàtì ni Àfà Sunah náà mọ̀ ń ṣe bẹ́ẹ̀ kò jẹ́ tuntun mò ń gbọ́. Wá ṣàlàyé fún mi pé ìyà tó ń jẹ àwọn èèyàn ní Nàìjíríà yẹn ti pọ̀ jù àwọn èèyàn ń face a lot. Àwọn èèyàn ń jìyà gan lórílẹ̀‐èdè wa o kódà wọ́n ń sọ ọ̀fàní kankan wọ́n tún sọ lọ́rin. ọ̀nà èèyàn ń face a lot èmi náà wá rò pé tìtọ́ dẹ̀ ojú ló ń rojú ṣàánú. bẹ́ẹ̀ ni imú gan rí mú ṣàánú. ẹ mọ̀ a gbọ́dọ̀ máa ran wa lọ́wọ́. givers never lack ìgbélé ìbò tí wọ́n sọnù. sódà mo wá decide pé òkè máa pe nọ́mbà yẹn. ìmọ̀ràn mi tó sẹ́ni nọ́mbà mi sí yín o. Mọ̀rẹ́ yín yẹn. Eégún mọ ní èèyàn mọ́ àwọn tá a fọ́kúlà bí ìsànà ẹlẹ́ta báyìí àwọn èèyàn máa ní nọ́mbà wa lọ́wọ́ rẹpẹtẹ. ọ̀rẹ́ yìí ó ga díẹ̀ báyìí ó ga díẹ̀ ó nára báyìí. onítàn ó ga ó pupa ó lára ìrò pé mo mọ̀ ọ́. tẹ́ ẹ̀ bá mọ̀ náà kò mean Ọlọ́run fẹ́ jẹ́ kẹ́yìn jàǹfààní nìyẹn. Ọlọ́run fẹ́ kémi ò jàǹfààní. Ọlọ́run wọ̀ sí o ọyá bò ní ṣe rìn mò ń gbọ́ bò ní ṣe tọ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé èmi máa ń kóyàn kúrò Nàìjíríà máa ń kóyàn travel out ni. ok èyí máa ń kóyàn lọ sí òkè òkun. abroad lèmi wà so that mo wá fẹ́ help àwọn èèyàn tí nọ́mbà yín ṣe lọ́nsìn mo wá ní òkè kí n help yín. èmi yìí tí ì lọ rí ẹ ṣàánú èmi náà. kí n mú yín kúrò ní Nàìjíríà. àbí kí mo tiẹ̀ kúrò ló yà yìí. sọ kẹ máa bọ̀ níbí kẹ wá ṣiṣẹ́ kẹ wá ọ̀zù mi ò ní gbé ọkọ lọ́wọ́ yín o. nígbà kọ́wọ́ lọ́wọ́ mi. mi ò gbá ọkọ lọ́wọ́ yín. ìmọ̀lóore ẹgbàá ó ní kí n mọ̀ bọ̀. owó tẹkọ̀ máa san náà ni owó tíkẹ́ẹ̀tì lásán. ẹ sì lẹ́yìn gbowó ọ̀gá lọ́wọ́ mi ẹni máa wówó fúláìtì àbò owó tíkẹ́ẹ̀tì. àwa máa ṣe gbogbo iṣẹ́ yẹn máa parí ẹ̀. ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ gbogbo yòókù. yes. lẹ́yìn owó tíkẹ́ẹ̀tì ń kì í ṣe pé bẹ́ẹ̀ máa tó fi hàn kan sílẹ̀ mọ́. tẹ bá débí ẹ máa wá sanwó yẹn padà fáwa. tí o bá kàn dán tí o bá ti ṣiṣẹ́ ni màá ṣẹ̀ṣẹ̀ máa dá owó tẹ bá fi gbé mi lọ ní ṣẹ̀ṣẹ̀ máa dá padà fún yín. àdẹ̀ ní gba interest lé lórí ẹ má wọlé. ní fi èrè lé lórí interest. yes. ẹ mọ̀ ṣe yẹn o àlàfo mọ̀ ní yín o ẹ dákun iṣẹ́ òwò gangan lẹ́yìn ṣe. agent ni. agent ni. agent Mufu ló ń sọ̀rọ̀. agent Mufu. tó wọ́n ṣẹlẹ̀ ní pé tẹ bá ti fẹ́ máa bọ̀. tí èdè pé bí àwọn àtúmọ̀ nǹkan mi lọ́wọ́. tẹ máa nídìí náà pọ̀. ọlọ́wọ́ bá mi sọ yín lẹ́sọ̀ dáadáa. àní tẹ̀dẹ̀ máa tá máa gbé yín gbà a máa ń fẹ́ kéèyàn wọ flight ní Muritala airport. ìfẹ́ kéèyàn wọ flight ní Muritala airport. bẹ́ẹ̀ni. ibo lè fẹ́ tí wàá lọ wọ flight tèmi tí tí wàá bá yín lọ́hùn. ẹ máa kọ̀ wọ mọ́tò dé Kano ni. Kano láì pé mo fẹ́ lọ àlùbọ́sà. airport kan wà ní Kano ibẹ̀rẹ̀ ti máa wọ flight wá sí abroad. tí mo bá ẹ̀sẹ̀ dé Kano màá ẹ̀sẹ̀ wá wọ flight wá sí abroad wá lọ́dọ̀ tí yín. bẹ́ẹ̀ni. ẹ dábàá kí n bí iná ṣé airport wà ní Kano ni. airport wà ní Kano. airport wà ní Kano. ṣé kò sí ṣé mò ń parọ́ ni. ọ̀fẹ́ ǹjẹ́ káyéfì fún mi airport Kano airport láìpẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ ra tòmátì àbẹ́ ẹ fẹ́ ti dé oko àbẹ́ ẹ fẹ́ lọ máa kóṣù wá pẹ̀lú tirẹ́là àwọn àbòkí. ẹ dákun iṣẹ́ òrẹ́ ẹgbẹ́ yẹn ṣe ná. agent ṣé agent àlùbọ́sà àbí ti ibo. ti máa ń kóyàn wá sí abroad ni.
ṣé ṣe pé bẹ́ẹ̀ fún wa náà ni mò ń bá sọ̀rọ̀ sá. èmi ò ń ṣe 419 èmi ò irọ́. ẹ̀yin ṣe fún wa náà èyí kọ́ síwájú orí inú ọ̀rọ̀ tí wọ́n bá sọ náà lè yóò fi mọ̀ pé fún wa náà lè ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti ń jọ̀rọ̀ fún wa náà. ẹ ti ń bínú. ẹ dúró sí èsì pé bẹ́ẹ̀ èpè ìdílé ń jà yín sí èpè ẹ fẹ́ sá mọ́námọ́ná sí èpè ẹ fẹ́ wọ̀ yànyàn ẹ fẹ́ fò sọ̀rọ̀ ẹ̀ lójijì ẹ fẹ́ kú owó ojú eégún owó ẹ̀sùn owó ìwò tí wọ́n àbí ìwé fún yín bẹ́ẹ̀ burú. ẹ ti ń para kí ló ṣẹlẹ̀. irọ́ ni mo ń pọ̀ lọ pa àbọ̀ ìjà wèrè ni. èmi tí mi ò lè ṣe kí n bá wo prógámù. prógámù wo lẹ máa ń wo. Insight in Libya. ẹ ń wo prógámù Insight in Libya. táwọn Yorùbá community tí wọ́n dá sílẹ̀ wípé kí anybody má wọlé sí Libya bọ̀ lásìkò yìí. wọ́n ní kéèyàn má wọlé mọ́. ṣé èmi ló fẹ́ máa fi Libya ló fẹ́ máa ṣe àgàbàgebè ẹ̀ fún. ṣé mo wá sọ pé Libya mo wà ní. ẹ sọ fún mi ibùdó wà. èmi ò parọ́. èmi ló tún mọ Libya code. pé tí mo bá fẹ́ lọ sí Libya mo mọ kóòdù tí mo lè fi lọ sí Libya. ẹ mọ Libya code. Libya náà ìlú náà ni Libya ẹ máa wá ṣiṣẹ́ náà ni. irọ́ ìlú kọ́ ọ̀run ni. ẹ ti ká mi náà nìyẹn. mo ti ká ẹ náà ní pò kò lè ní dá ọpẹ kò lè ní yẹ. ìwọ lè pè náà ẹ̀dẹ̀ ń ṣe pé kí ló ṣẹlẹ̀. tókùn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ máa ṣépè fún ẹ pẹ̀sẹ̀ mẹ́yẹ èpè bò lápò fún ẹni. àwọn Insight Libya tó pé wọ́n ní kó má kọ́ ọmọ wọlé mọ́ ìwọ wá sọ pé kémi ò sẹ́ẹ̀dì owó flight àbí tíkẹ́ẹ̀tì àbí kí n máa bọ̀ Kánò tó ní kí ayédè máa sábàlábàlá ni. mo fẹ́ ẹ̀pù láìfù yín ní wèrè kẹ́ kúrò ń bí ìwọ wèrè gan ẹ̀dẹ̀ ń parọ́ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń ṣe kinní kan kí ló ṣẹlẹ̀ mo fẹ́ ṣàánú yín ṣe tún pariwo. kò dẹ̀ ní yẹ ọmọ ẹ̀pùlẹ̀tì tèmi o ò ti lọ ẹ̀pùlẹ̀tì àwọn àbúrò àwọn ọ̀rẹ́ bí àwọn fọ́padà àwọn gáfọ́ pàpàpàpàpàpà lápìjà láì já ẹ èmi àbá Sunah àlọ́dọ̀wọ̀ ìdíkan tábìtì wọ́n máa bì kan bánu sẹ́pẹ̀ fún ẹ tó máa rìn wọlé kódà aṣáánú láìfù yín ṣé ipò tẹ wà Nàìjíríà yẹn wà òkè. ipò tèmi wà sílẹ̀ èmi ń jẹ́ ẹ̀gbọ́n àtẹ̀yìn mò ń mọmi sí ẹkọ ń jẹ ìyà tí yóò sí tí gbogbo ṣé ẹ mọ iye tó ń ta ráìsì ní Libya ṣe mọ iye tó ń ta ráìsì ní Nàìjíríà ni. ẹni tí wọ́n ta ráìsì wá ní kiri kí ló kẹ́mi pẹ̀lú ráìsì èmi ò mọ ráìsì jẹ gàrí bá ti rí gàrí ó ti tán pé màá yẹ tèmi ti sọ òye tó kẹ́mi pẹ̀lú ráìsì. ṣé mo tá à ń epo 1 litre ń bí epo petrol ṣé mo tó ń ta 1 litre Nàìjíríà ni. wèrè wà lélẹ̀ kẹ́ kí ló kẹ́mi pẹ̀lú iye tẹ́ ẹ̀ repo lọ́hùn kí ló kẹ́mi pẹ̀lú iye tí wọ́n tẹ fún bí Nàìjíríà mi ò ní mọ́tò tẹ̀wé wípé bá àwọn wọ́n tẹ po tí mo bá ti rí kẹ̀kẹ́ wò ó ẹsẹ̀ yá ju mọ́tò lọ́tẹ̀ mi ni ló ṣe é. àdúrà tó fẹ́ ràn yín lọ́wọ́ ẹ tún ń bínú ẹ kó bí jáde ká kó sì lọ. ìwọ náà kó sì dànù o ní sáà tó dáa jíjẹ ayé ẹ̀dẹ̀ máa lá máa fọ́ gẹ́ni wèrè olóògùnkù. ẹ kó sì lọ́jọ́. ẹjẹ gbúgbú kọ ẹjẹ mùtáírù ni wíwọ́n nínú ìkẹ́. ẹ̀wọ̀n yìí dẹ̀ bọ́ mú mi lọ́wọ́ ìwọ̀n àkọ́kọ́ tí máa kọ́kọ́ mú mi ò tí ì mọṣẹ́ yìí o. èmi fẹ́ kó wa lọ́wọ́ gẹ̀ẹ́sì lọ dóyà ẹ̀yàn kí ẹ bá lọ́wọ́ fẹ́ gẹ̀ẹ́sì wá dóyà tèmi Sunah alọ́dọ̀wọ̀ ṣe kátàfìtì wo irú gbọ́dọ̀ máa kú sí òkè pẹ̀lú oṣù ó ní máa tẹ̀lé ìpẹ́ ìjẹ́ tí mo fún ní Libya. ó dà pé mo sì máa lọ wá àwọn tó máa ń ṣe nọ́mbà yẹn tí wọ́n máa lo nọ́mbà international number torí nọ́mbà yìí rẹ̀ pọ́ wọn kan ti mọ Libya code òun ló fà á tí bọ́bọ́ ìfèrí mi mú. lánàá àwọn àfáàsù náà kọ́ àfáànù náà ni. ẹ̀rù èmi kò ń tún wà mí jàre. Agenti Mufu ti dòde o. Agenti Mufu ẹni mọ̀ kó ẹni kò mọ̀ o. Agenti Mufu ó ti rẹ́dì láti sógun dógójì o. Agenti Mufu Agenti Mufu ti dòde o. Agenti Mufu Agenti Mufu Agenti Mufu Ninja Mufu Oloja. Mighty Play TV, we give you the best.